ẹjọ ṣé mi nìkan ni mò ń gbádùn ìjà Arijan yìí àti Lizzy ẹjọ ṣé mi nìkan ni mò ń gbádùn ìjà Arijan yìí àti Lizzy ó lè dómọ̀tà. ẹ̀yin èèyàn Mama Sita máa ti padà jáde tán fún Baba Kọ́lá Olóòtú o lórí ọ̀rọ̀ ìjà tó wà láàrin Lizzy Anjorin àti Portable the actor ìyẹn Arijan ni o ọ̀rọ̀ ńlá ó ní Mama Sita ń sọ o Mama Sita ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ẹ wò ẹ wá gbọ́ ohun tí Mama Sita sọ o ẹ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí ìkànnì wa ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tí Mama Sita sọ lórí ọ̀rọ̀ ìjà tó wà láàrin Lizzy Anjorin àti Arijan o àti bàbá Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà ẹ gbọ́ ohun tí Mama Sita sọ. bàbá Arijan yìí jáde tán mo láìkẹ́ ó dúró bí mo ṣe máa ń láìkẹ́ yàn dúró fún ti Lizzy nìyẹn kó dúró ti Lizzy because ọ̀rọ̀ yẹn máà nìyẹn ò jẹ̀bi o Arijan ò jẹ̀bi rárá látilẹ̀ Lizzy feel pé anybody lòun kọ́ lè sọ̀rọ̀ sí bàbá Kọ́lá Olóòtú ìwà àbòsílẹ̀ wo mo ti update fún yín tẹ́lẹ̀ ẹ respect ara yín o a máa fagbádá yín drag yín o bàbá Kọ́lá Olóòtú because one mọ̀dí ọ̀rọ̀ ẹ lọ sọ fún Portable wípé ẹ lọ ń lo àwọn scope ẹ mọ̀ pé wọ́n ti pè yín lárábòsí kan tí Saheed Òṣùpá ṣe máa ń blast yín nìyẹn ìwà àbòsí wèrè wo lè ń lu ṣé Lizzy sọ fún yín wípé òun ò tó ẹrù yẹn gbé ni ẹ respect ara yín o nǹkan táwọn ń gbádùn lẹ́ ló ń bẹ Arijan ẹ má jà tẹpí sọ̀rọ̀ yín o ẹ jẹ́ kó rí straight o ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láti ilẹ̀ ẹ jẹ́ ṣàlàyé fún yín ọ̀rọ̀ Bíọ́lá àti Ìyábọ̀ ní Arijan wá treat Arijan dẹ̀ treat ọ̀rọ̀ Bíọ́lá tí gbogbo wa treat nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tààfin bá Bíọ́lá wípé ó ṣe máa fún Fido Falidi láàyè lórí platform ẹ̀ pé kí ló ń try láti groom yẹn wípé we do not want it gbogbo obìnrin ayé gbogbo abiyamọ ayé wọ́n dẹ̀ condemn act yẹn Bíọ́lá dẹ̀ apologize so dẹ̀ put video yẹn down because that video is an eyesore is a disaster is a disgrace to womanhood giving the Fido Falidi platform to constitute nuisance kó máa sọ pé nǹkan tóun ṣe no we don't want that ìyẹn lọ Portable wá bọ́ta ó wá sọ fún Ìyábọ̀ pé kò bá má bínú tó yẹn pé ṣe bá burú ẹ̀ ní pé tó ró bínú ní gbogbo èrò ṣe bínú sí Bíọ́lá pé Bíọ́lá náà pé kò ń ṣọmọ bẹ́ẹ̀ yẹn ó ṣàtún bẹ̀ Ìyábọ̀ pé next time kó má bínú tó yẹn pé attack yẹn pọ̀ fún Bíọ́lá pé ṣọmọ pé ó lógo gbogbo nǹkan tí Portable wá ń sọ pé bó ṣe ń àdírẹ́sì Ìyábọ̀ pé ṣọmọ pé ó lógo àwọn bàtálẹ̀ ọ̀hún ẹ̀ pọ̀ tó bá ti sọ pé ní pé kò jọ pé kó máa suspender pé kò bá ti ṣe díẹ̀díẹ̀ pé wọ́n attack Bíọ́lá gan wípé pulling down the kinní òun understand pé toró dárúkọ àwọn ọmọ ẹ̀ pé kó má bínú sí Bíọ́lá Portable sọ táwa gan tó bú Portable pé Portable ṣó ṣe èrè kí ló dé tó dá sọ̀rọ̀ yẹn àṣà sọ pé kó má dà ọ̀rọ̀ tí Portable wá sọ bẹ́ẹ̀ bó ṣe ń kí Ìyábọ̀ pé Ìyábọ̀ kò yẹ kó ṣe kíni normal ó ṣàṣà Ìyábọ̀ kò bú Ìyábọ̀ kò ṣe pé fún Ìyábọ̀ nígbà tí gbogbo olórí burúkú Lizzy máa jáde torí wípé Portable ó kí Ìyábọ̀ ó ṣà Ìyábọ̀ pé kó má bínú àbúrò ẹ̀ ní Lizzy jáde ó bẹ̀rẹ̀ sí ní gbé Portable ṣe pé kíní Portable wá sọ wípé nínú voice yẹn Portable wá sọ wípé Portable wá ṣe fídíò mi pé nínú ìgbà tí Portable Lizzy ti ṣépè fún Arijan wá sọ̀rọ̀ kan nínú fídíò yẹn wípé kí Bíọ́lá lọ drop fídíò tó ṣe ní orí page tó mention orúkọ yẹn wá ní ṣe torí ẹ̀ ní wọ́n ṣe mention orúkọ ni that was the second time the first one Lizzy ti attack Arijan first kó tó wá sọ nínú that same chat ní Arijan wá dá lóhùn pé wọn ò lè drop fídíò torí tiẹ̀ láyé tániwọ́ because Lizzy ti bú Arijan wá dá padà because ẹ̀yin ò wò láti ilẹ̀ ni mo ṣe ń sọ fún yín wípé báwo ló ṣe máa drop ẹ̀ wípé Ìyábọ̀ ló pè síbẹ̀ wípé ṣe pé òun àti bàbá Ìjẹ̀ṣà náà sọ̀rọ̀ Ìyábọ̀ pé so Ìyábọ̀ náà ò lè drop ẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà náà dẹ̀ lọ sọ lórí podcast kan ó wá nítorí Bíọ́lá àti Ìyábọ̀ sọ̀rọ̀ òun kó lọ drop fídíò yẹn kò dẹ̀ ṣe ìní ni Lizzy ti ń ṣépè fún Bíọ́lá Baba Kọ́lá Olóòtú fi airpod ṣe tì náà àbí ṣe ìwọ command lè sọ pé ẹ̀gbọ́n bó ṣe máa ń ṣépè fún Bíọ́lá tó máa ní kò ní wú lè sọ pé ẹ̀gbọ́gbà tí Lizzy máa ń ṣépè fún gbogbo àwọn ọmọ èèyàn pọ́mọ èèyàn máa ṣọ́kú lè sọ pé ẹ̀gbọ́gbà tí Lizzy gbúrò àwọn ọmọ tiwa tó blọ́ọ̀gì wọn tó lọ gbé wọn tó lọ kọ́pẹ́rẹ́ photoshop ẹ̀ tó lọ gbé síta tó ní mi jaja tó ní mi ṣe gbogbo ní sọ pé ẹ̀sìn ilé ayé ẹ fèsì rédíò program yìí kẹ́ bá bá kàbùkù anybody táwa bá rí pẹ̀lú Lizzy a máa kan lábùkù because a máa mọ̀ wípé àgbà òṣì ni torí irú Rakim yẹn tó bá jẹ́rú gáàṣà ìdíyín ní kí Lizzy máa ṣépè fún tẹ bá fẹ́ dá sọ̀rọ̀ ẹ pé guest ẹ má dá sọ̀rọ̀ Lizzy ẹ rí gbogbo àwọn èèyàn tó detach ara wọn from Lizzy because abiyamọ ni wọn ẹ respect ara yín o mo like yín ni mo ṣe mú fún yín gan ni o
ẹ jẹ́ ni tí mo like gan ṣe mọ̀ pé gbà tó lọ fún yín lẹ́ẹ̀lẹ́ẹ̀mú táwọn ọmọ oró lọ fún yín school sheets mo ṣe fídíò tí mo fún wọn lépè pé ṣọ́ fẹ́ yà yín wèrè ni pé ṣé wọn mọ̀ wípé drug lọ fún yín pé àgbàlagbà ṣé tẹ bá bọ́ ṣòkòtò tẹ bá gbẹ́pọ̀n síta pé ṣé wọn mọ̀ wípé ẹ̀lẹ́ àti school sheets pé wọ́n ti fi oríṣiríṣi oògùn tramadol codeine gbogbo ẹ̀ sínú ẹ̀ pé ṣọ́ fẹ́ ṣe yín lè ṣe ni mo jà fún yín o bàbá Kọ́lá Olóòtú ẹ pọ́nra yín lè ẹ má dá sọ̀rọ̀ yẹn wọ́n á yẹ̀yẹ́ yín o tẹ bá ti lọ pọn Lizzy tẹ lọ rí Lizzy bí ọmọ a máa yẹ̀yẹ́ yín Ọlọ́run ẹ mọ̀ pé lọ́jọ́ sí tí Ayéfẹ́lẹ́ gan lọ dá sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà lẹ́sẹ̀kẹsẹ̀ láwọn ọ̀nà pé Yínká Ayéfẹ́lẹ́ ó máa dìde lórí wheelchair o a máa dàgẹ̀ àwo ògbà ọ̀kan o tó bá ti di wípé kéèyàn fẹ́ máa tẹ ojú ráìtì wa mọ́lẹ̀ bú mi bú ẹni two fighting ni bàbá Kọ́lá Olóòkú fèsì ọ ṣé bá Kọ́lá Olóòtú ni àbí Kọ́lá Olóòkú ẹni tètè bá pè ẹ fèsì program yín a máa sáré fagbádá kọ yín lọ́rùn a máa sáré ṣe kinní yẹn fún yín o àwo ògbọ́ pa o Ọlọ́run tí bá irú èmi kẹ̀dẹ̀rẹ̀ tí bá fi damask yí yín lọ́rùn máa jọ di yín mọ́lẹ̀ ni Ọlọ́run mi ì ní frame àgbáńlé o bàbá mi àti ìyá mi ti kú so mi ì ní frame kankan ẹni wéré ni mo ní respect mo kàn máa ń ṣeré ni ẹ má dá sọ̀rọ̀ Lizzy sà olórí burúkú lọmọ yẹn kò sẹ́ni tí ò tí ì gbọmọ ìṣépè ó ti lọ sínú gbóòrú máa lẹ̀ fún wa ó ti lọ sí ọ̀dọ̀ bàbá kínní bàbá aláwẹ̀ àdàbí ó ti ṣe àdàbí oníná àdàbí ẹlẹ́jẹ̀ ó ti pa ẹlẹ́dẹ̀ ó ti pa ẹja ó ti pa ẹran ó ti tẹ̀jẹ̀ lẹ̀ ó ti mórúkọ gbogbo àwọn ọmọ èèyàn lọ sínú gbó bàbá lábúlé ó ti lọ ṣògùn sí wa kò sí kọta so ẹ bá rí pé andrag Lizzy ó deserve ẹ o gbogbo wa kàn yín ignore ni kì í ṣe pé kò ṣìkọ burúkú fún wa irú èmi tẹ̀ ń wò yìí ó náà ọmọ mi ò ní bàbá ó náà ọmọ mi aṣẹ́wó ni ó náà ọmọ mi pọ́ọ̀nù ló ń ṣe kò sí kan tí ò sọ́tọ̀ tó náà kọ́ mi ń jalè kò sí kan tí ò ṣe so tẹ bá rí mi tí mò ń ṣépè fún ẹ mind the business yín kí má bàa dálé yín lórí ọ̀rọ̀ Lizzy àtẹ̀kẹ́ personal ẹ respect ara yín ẹ mọ̀ pé tá bá pọ́n yín lé ẹ pọ́nra yín lé má dá sí gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sà àwọn ọmọ set of kò gbọ́ ọ̀kan a máa bá yín wí gan a dẹ̀ ní respect àkànṣe fún yín ní visual warning kó bá di pé ó máa di wọ́wọ́wọ́ fracas ilẹ̀ tí wọ́n máa gba ìpè sà ẹjọ́ torí Ọlọ́run àyájú sí yín o ẹ fọmọ yẹn lẹ̀ ẹ jẹ́ ká rí jan discipline orin tó tiẹ̀ fún wa ẹni bá bímọ kọ́tọ̀ ẹni kinní kan iye orí ẹnukú mẹ́ olórí burúkú ọmọ ní kinní kan aláìkẹ́ àti Lizzy o ọmọ òfò gbogbo ẹ̀ lágbádùn sà ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ a lot of program wà tó wà nínú studio yín ẹ lọ rán yẹn ẹ fi fracas sílẹ̀ o Lizzy ló ní ká welcome òun o kò sí kan tó kàn yín o bàbá ẹ fẹ́ sùn kẹ́ lálàáfíà rẹ̀ gbà tí gbogbo àwọn bíi blogger 5-6 bá ń fún yín lépè lójúmọ́ we no dey play o ìhà yín no be play so no tẹ bá rójú wa tó fine àfòròrò pa á ni o kò sọ ọmọ rẹ kankan bí o so mo ní kí n advice yín ẹ sà I love fún yín I respect yín I dey tell yín with love ẹ má jẹ́ kọ́ ọmọ olórí burúkú kan kókó rẹ̀ bá yín. ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu Mamacita o àwọn àṣírí tó pamọ́ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti Arijan Portable the actor ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu rẹ̀ bí ìjà yẹn ṣe bẹ̀rẹ̀ gangan òun náà ni Mamacita ti ṣàlàyé fún wa o lórí ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu Mamacita èyí tí ó sọ sí bàbá Kọ́lá Olóòtú o ẹ̀yin aráalé àwa ò sí ń bí láti dájọ́ ẹ̀yin náà lẹ máa dájọ́ kí lẹ̀yin náà rí sí ọ̀rọ̀ tí Mamacita sọ lórí ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú àti Lizzy Anjorin àti Arijan Portable the actor kí lẹ̀yin náà rí sí ẹ bá wa fi sí abala comment section kẹ́ ẹ jẹ́ ká mọ̀ torí àwa ò kí ń dájọ́ ẹ̀yin náà lẹ́ni máa dájọ́ fún wa ẹ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí ìkànnì Kingfax Gist TV ó ń lẹ́wà yìí o ẹ kú ìkàlẹ̀.